Hmm. tó mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tó ń wò mí lójúmọ́ tòní. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tí kíkì mi bá ti bá kó wà ní apá ibi tí oníkálùkù wa bá wà. Èmi ọmọ yín àyànfẹ́ yín náà ni mo tún dé lónìí. Èmi àdìtú ọ̀rọ̀ náà ni mo tún jáde wá sórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin èèyàn mi tó ń gbọ́ mi, ẹ̀yin olólùfẹ́ mi lọ́tùn lósì nílé lóko àti lẹ́yìn òde, ẹ dákun ẹ máa bá mi láìkì kẹ́sì máa bá mi ṣíà ẹ̀. Ọ̀rọ̀ kékeré kan ló gbé mi wá, ṣùgbọ́n kí n tó máa lọ mo kí yín o lẹ́ẹ̀kan sí i. Ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ọ̀rọ̀ tó gbé mi wá, ọ̀rọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè tí a ti bí mi, tá a ti bí ìyá, tá a ti bí bàbá tó bí mi lọ́mọ. Ọ̀rọ̀ náà ló gbé mi wá síta lónìí, àti ọ̀rọ̀ Yoruba nation, àti ọ̀rọ̀ bàbá wa, president of Nigeria, bàbá Jagaban, bàbá Bọ́lá Ahmed Tinubu, àti àwa tí a jẹ́ agitators fún Yoruba nation, àti àwa tí a jẹ́ ti New Nigerian bloggers tó jẹ́ ti Tinubu. Mo kí gbogbo wa pátápátá, ẹ kú bẹ́lẹ́dù àti pé ó rí. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà jákèjádò mo kí yín. Àwa tá a wà nílé àti àwa tí a wà lẹ́yìn odi, mo kí gbogbo wa pé a kú bẹ́lẹ́dù àti pé ó rí o. Láṣẹ Èdùmàrè, wàhálà ìdààmú Ọlọ́run á mú kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ká sì dúpẹ́ gbogbo ohun tí a bá ń ṣe, tẹ́dà bá ń ṣe nílé ayé, ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, torí pé ọpẹ́ gan ni oúnjẹ Ọlọ́run. Ṣá mọ̀ pé tá a bá kọ̀ ní téèyàn bá ṣe oore fún yàn gan, àwọn Yorùbá ló sọ wípé ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́, eyín dàbí ọlọ́ṣà tó kó ni lẹ́rù lọ ni. Tá a bá ṣe ni lóore gẹ́gẹ́ bí Olódùà ti ṣe wá lóore lórílẹ̀‐èdè Nàìjíríà, ọpẹ́ ló yá dá o. Tẹ́ ẹ bá mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè mìíràn gan-an, kódà ẹ mọ̀ pé Nàìjíríà dáa, ìjọba wa ní k'Elédùà kó bá wa ṣe dáadáa. Nàìjíríà dáa, Nàìjíríà dáa. Tó gbogbo àwa tí a jẹ́ Nigerian bloggers, tá a jẹ́ New Nigerian bloggers àti Bọ́lá Ahmed Tinubu, mo kí yín. Bàbá wa ọ̀kan lọ́mọ worldwide, ọ̀kan lọ́mọ, mo kí yín o. Legacy àti àwọn tó kù lọ́tún lósì, mo kí gbogbo yín. Lágbára Ọlọ́run yóò mọ̀ ju wa ṣe. Ẹ̀yin tí a jẹ́ bàbá, ọ̀gá mi, ẹ̀gbọ́n mi, bàbá mi àti akẹgbẹ́ mi ní ti Yorùbá nation, mo kí ẹ̀yin náà. Láṣẹ Èdùmàrè, ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀délẹ̀ lérí. Bàbá mi, ọmọ bàbá 1010, àròlé ọmọ bàbá 1010, mo kí yín o. Koiki Media, bàbá, mo kí yín. Àti àwọn tó kù, Saidi Ire, mo kí yín o. Obìnrin bí ọkùnrin, akọni lójú ìjà ní Lady K, mo kí yín. Màmá wa Yorùbáwùyí, mo kí yín. Bàbá lẹ́kìtì, mo kí yín. Mass burial, mo kẹ́yìn náà. Àti gbogbo àwa tó kù tí bá ní kí n máa dárúkọ lọ́tún lósì, ilẹ̀ á kún, ilẹ̀ á kún. Mi ò dẹ̀ ní gbàgbé ìyá mi náà, ìyá Yorùbá nation ni, Mama J, mo kí yín. Kò bẹ́lẹ́dù wá ti pé ó rí, ẹ ṣé mi ọjọ́. Ohun tó mú mi wá báyìí ni pé ẹ dákun nílẹ̀ Yorùbá, ilẹ̀ kóòtù òjíire. Tá a bá wò ó, à ń sọ pé ẹnu wa ò kò, ẹnu wa ò kò. Èpè kan ló ń jalẹ̀ Yorùbá, igbá kan kìí ṣèpè o. Mo ti sọ̀rọ̀ yìí rí nínú prógrámù mi kan. Ohun tó ń ja Yorùbá yìí ṣèpè, in tó kù òun ni àfọwọ́sowọ́pọ̀. Tá a bá wò ó, a rí pé nígbà tí a fẹ́ ṣe ìdìbò tó lọ, ìdìbò presidential election tó gbé bàbá Bọ́lá Ahmed Tinubu wọlé, a rí pé gbogbo wa la kọ́wọ́ ti bàbá lẹ́yìn. Àsìkò ìgbà náà gan, ọ̀rọ̀ Yorùbá nation, a rí pé ó lọlẹ̀ díẹ̀. Àwọn èèyàn wa bíi bàbá Saidi Ire àti àwọn tó kù Koiki Media gan, wọ́n ṣẹ́ra ró, torí pé àwọn gan fẹ́ kí bàbá débẹ̀. Torí gbogbo wa la kọ́wọ́ ti bàbá lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kóòtù òjíire, torí a mọ̀ pé tí bàbá náà bá débẹ̀, táwa náà bá ṣe, nǹkan ó tún dẹrùn sí i. Àti pé Yorùbá nation yìí, tá a bá ní ká wò ó, bí bàbá ṣe wà ń bẹ̀ yìí ló lè rọrùn ju ti tẹ́lẹ̀ lọ.
ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tí mo fẹ́ pe àkíyèsí wa sí o tá a bá wò ó dáadáa. A rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò dùn sí bàbá yìí ṣe wà ń bẹ̀ tó jẹ́ ẹ̀yà míì tí ò yí ṣe Yorùbá, tí ò yí ṣe Yorùbá rárá, inú wọn ò dùn sí o. Ọ̀pọ̀lọpọ̀ gan sì wà tó jẹ́ pé àwọn àti bàbá gan jọ ń bẹ níbẹ̀ ni, wọ́n jọ ń bẹ l'Àbújá ni, tó jẹ́ pé bàbá aríyín ni wọ́n ń sọ, ṣùgbọ́n ní ìsàlẹ̀ ikùn wọn ọ̀tọ̀ ní nǹkan tí ń bẹ ń bẹ. Inú wọn ò dùn bí bàbá yìí ṣe wà ń bẹ, wọ́n sì ń gbà ládùúrà ni pé kí nǹkan kan yọ bàbá yìí kúrò ń bẹ, ṣùgbọ́n mo mọ̀ pé ikú ò ní yọ bàbá yìí kúrò lórí ibi tí wọ́n wà hàn. Àrùn burúkú kò ní ṣe bàbá yìí, láṣẹ Èdùmàrè bàbá yìí ó ṣèjọba ẹ̀, yóò ṣe ẹ̀yin Yorùbá nation àti àwa tí a jẹ́ ti bàbá olóyè Bọ́lá Ahmed Tinubu àti àwa tí a jẹ́ ti Yorùbá nation, lẹ́yìn tó jẹ́ wípé bàbá wa àgbà kábàlà bàbá Chief Sunday Igboho, àwọn náà jẹ́ jagunjagun akíkanjú lójú ìjà tí wọ́n sì ń jà fún ẹ̀tọ́ wa ní Yorùbá nation tí àwa ń bẹ lẹ́yìn wọn. Bàbá síwájú àwa kẹ́yìn wọn, torí ẹni tó bá fi ilé, tó fi ọ̀nà, tó fi aya, tó fi ọmọ hàn lẹ̀ tí wọ́n ń jà fórí olórí, ẹ dákun ẹ já kí o. Nǹkan tí bàbá yìí ṣe nílẹ̀ Yorùbá kóòtù òjíire, nǹkan mọ́ lè gbàgbé ni, tá a lè gbàgbé orúkọ bàbá yìí, Chief Sunday Igboho. Bàbá yìí ti ń jà tipẹ́ fún ẹ̀tọ́ ọmọnìyàn, ìjà oníjà ni bàbá yìí máa ń jà, òun náà sì jà tó débi tí bàbá yìí dé, ṣùgbọ́n láṣẹ Èdùmàrè àní wá bàbá yìí tì. Bàbá ń padà bọ̀ nílé báyìí, tó bá sì délé gbogbo nǹkan tí bàbá ti lọ tó ti lọ lọ́dọ̀ bàbá, gbogbo tí bàbá yìí ti sọnù, láṣẹ Èdùmàrè Elédùmarè ó dá padà fún wọn nílọ́po ìlọ́po. Ikú òjijì ò ní pa bàbá, àrùn burúkú ò ní ṣe wọ́n. Ṣùgbọ́n tá a bá wò ó, àti ẹni tó ń jà fún Yorùbá nation àtẹni tí ń jà fún ti bàbá Jagaban, nǹkan kan náà ní gbogbo wa, nǹkan kan náà sì là ń sọ. Ṣùgbọ́n ṣe mọ̀ pé bàbá kọ ẹ̀fà sílẹ̀, bá a bá yí padà yóò di 9 lójú ẹlòmíì, bàbá tún dorí ẹ̀ kodò ó tún di ẹ̀fà nù. Bí èèyàn kan bá bọ́ sáàrin èèyàn méjì báyìí tó kun pupa síbí tó kun dúdú síbí, ṣe mọ̀ pé bọ́nítọ̀ ń bá lọ tán ti bí ọmọ sọ wípé èèyàn tó kun pupa ló kọjá, ti bí ọmọ sọ pé èèyàn tó kun dúdú ni ló kọjá. Ìyà tó kọ sóníkálùkù náà. Àmọ́ tá a bá jókòó, tá a bá wò ó dáadáa, àti Yorùbá nation àti bàbá Bọ́lá Ahmed Tinubu, nǹkan kan náà ní gbogbo wa. Ẹ rí pé bàbá gan ò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Chief olóyè Sunday Igboho. Bàbá gan ò jẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ lòdì sí olóyè Sunday Igboho, bàbá ò lè ṣe bẹ́ẹ̀, torí bá a bá wò ó nílẹ̀ Yorùbá, ẹ má bínú sí nǹkan tí mo fẹ́ sọ, bí olóyè Sunday Igboho ò bá tún padà dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, omi ó tẹ̀yìn bọ̀gbìn lẹ́nu o. Mo èyí sọ lọ́run, èyí sì ṣe wòlíì. Àmọ́ bá a bá wò ó dáadáa, kó tó lè múyàn sọ pé ẹ̀yin ọmọ àlè ẹ kúrò lórí ilẹ̀ bàbá wa, tiwa ní jà fún, tiwa ní ṣe, àsìkò tiwa ń lọ, àsìkò àwọn ọmọ wa lókù tí ń bọ̀ báyìí. Nígbà táwọn ọmọ wa bá dé, ẹ dákun ṣé kí wọ́n lọ tún lọ mọ́ ṣe ẹrú ni. Àsìkò táwa lè jà fáwọn ọmọ wa lélẹ́yìí. Ṣùgbọ́n mo sì mọ̀ pé bí bàbá yìí ṣe débẹ̀, ó ní tí bàbá yìí ó ṣe. Ẹ dákun, àwa tá à ń wò pé epo wọn, àwọn kan ti epo 500, àwọn kan 650, àwọn kan 700. Ẹ má jà tí ìdá bàbá yìí lẹ́jọ́. Ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan kan ni bàbá yìí bá ń lẹ̀ lórí ìjọba kó tó di pé ó gbàjọba. Kìí sì ṣe àárín 50 days àbí 60 days ni gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ ní ó kúrò, díẹ̀díẹ̀ ni. Àwọn nǹkan kan yóò kọ́kọ́ wọ́n, àwọn nǹkan kan ni yóò kọ́kọ́ wálẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá yìí náà ó rò, yóò jókòó, wọ́n jọ rò pẹ̀lú ìgbìmọ̀ pé kí ni ká ṣe, kí ni ká ṣe. Àwọn nǹkan báyìí ẹja kọ́kọ́ fèsì bí báyìí, ẹja kọ́kọ́ fèsì bí báyìí, wọn ò lè fèsì ibì kan náà lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ ni mo láǹfààní láti bá Legacy sọ̀rọ̀, mo láǹfààní láti bá màmá wa Adé Tinubu sọ̀rọ̀. Ẹ dákun ẹ má bínú pé mo bá yín lórí ẹ̀, mo pè yín lórúkọ. Àwọn náà kìí ṣe pé
àwọn náà jẹ́ ẹni tí ó ń bínú Yorùbá, kí n sọ pé Yorùbá nation. Ní tilẹ̀ tó lọ́rùn ẹgbọ́ o, ẹ jẹ́ n sọ kínní kí n tó máa bọ́rọ̀ mi lọ. Ẹni tó bá lè fọwọ́ sọ̀yà pé òun fún mi lówó àbó òun fún mi ní nǹkan kan ni mo fi jáde wá sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ jẹ́ kó jáde síta. Àti Yorùbá nation, Agitators àti New Nigerian bloggers, New Tinubu Nigerian bloggers, ẹnìkankan tó bá lè fẹnu ara ẹ̀ sọ pé òun fún mi ní iye báyìí kó jáde wá ta kó wá sọ. Yàtọ̀ sí ìyá wa tán ní ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún mi lórí ọ̀rọ̀ stúdíò mi, màmá Janet Mati, màmá wa Auto Bola success, ìbáyín o, mo kí ẹ̀yin náà, ẹ ṣé. Àti ìyá wa Janet Mati, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ tó bá tún sọ pé òun fún mi ní nǹkan, ẹ dákun ẹ jẹ́ ó jáde bọ́ta kó wá sọ. Èmi ń ṣe tèmi, mò ń ṣe tèmi fọ́lọ́run ni. Láìpẹ́ láì jìnnà iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ báyìí, táwọn máa sọ àwọn ìtàn lóríṣiríṣi àwọn ọ̀rọ̀ Nàìjíríà, bí Yorùbá nation, ìdí tí a fi nílò láti gba Yorùbá nation yìí gangan. Àwọn tí ń bẹ nínú Nàìjíríà, àwọn population àwọn tó wà ní inú Nàìjíríà gangan lẹ́yìn ń wò. Ẹ lọ jákèjádò gbogbo àgbáyé, kò síbi tí ọmọ Yorùbá ò sí, kò síbi tí ọmọ Yorùbá ò ti ṣe nǹkan gidi, nǹkan rere. Ní Amẹ́ríkà a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn estates tó jẹ́ pé ọmọ Yorùbá ló ní. A rí lọ́yà oríṣiríṣi ní àwọn other countries tó jẹ́ pé ọmọ Yorùbá ló ní. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ lóríṣiríṣi ní àwọn orílẹ̀-èdè ibòmíràn. Pàápàá jùlọ tá a bá ní ká wò ó, apá kan Ghana Yorùbá ni, apá kan Benin Republic Yorùbá ni, apá kan Togo Yorùbá ni, àti àwọn ibòmíràn kọ́ńtì kéréje tó súnmọ́ ilẹ̀ Yorùbá. A ti kó àwọn nǹkan yìí jọ. Láìpẹ́ láì jìnnà a jáde sí orí afẹ́fẹ́ láti máa sọ àwọn ìtàn yìí àti àwọn ibi tí ilẹ̀ Yorùbá dé àti àwọn èdè tí wọ́n ń sọ níbẹ̀. Apá kan Ghana èdè wọn Yorùbá ń bẹ nínú ẹ̀. Tá bá sọ̀rọ̀ lọ sàá ẹ gbọ́ Yorùbá nínú ẹ̀, Ghana ni wọ́n sì ń sọ. Báwo ni èwe ló ṣe jẹ́ sí ilẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ náà ni Lomé ní Togo, bẹ́ẹ̀ náà ni àwọn ibìkan ní Benin Republic. Gbogbo ìtàn yìí láti kó jọ, gbogbo ẹ̀ pátápátá lẹ́ gbọ́ láìpẹ́. Ẹ ṣá subscribe sí YouTube channel wa Àdìtú Ọ̀rọ̀ TV. Àwa náà la ní African Parrot TV. Gbogbo social media wa African Parrot ni Àdìtú Ọ̀rọ̀ TV náà ni. Tó kí n máa bá ọ̀rọ̀ mi bọ̀. Tá a bá ní ká wò ó, àròlé ọmọ bàbá tẹ́ntẹ́n ìbáyín o. Ẹ dákun bàbá, ẹ já fi ọgbọ́n sí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. Ọ̀rọ̀ wa ti kọjá ká tún máa bára wa jà. Ẹ jẹ́ mú yín pọ̀ mọ́ legacy. Bàbá àròlé ọmọ bàbá tẹ́ntẹ́n, ṣé ẹ mọ̀ pé mi àti yín sọ̀rọ̀ dáadáa? N ò sì rí bí kan tẹ́ ẹ dúró sí tẹ́tí. N ò rí yín nírìí ọ̀dàlẹ̀, ẹ yìí ṣe ọ̀dàlẹ̀. Èèyàn kan tó jẹ́ pé ibi tẹ́ ẹ bá dojúkọ náà lẹ dojúkọ. Èmi ò sì tó bá yín sọ̀rọ̀ bàbá, ọmọdé lèmi. Àmọ́ bá a bá wò ó, ẹ dákun. Mo mọ̀ pé nígbà tí Yorùbá nation bá dé tán, ẹ̀yin bàbá àròlé ọmọ bàbá tẹ́ntẹ́n àti legacy ẹ jókòó báyìí tẹ́tùn jọ sọ̀rọ̀ pọ̀, tẹ́jọ ṣe gbogbo tọ́mọ ìyá àtọmọ bàbá ń ṣe. Torí ọmọ Yorùbá jọ ni gbogbo wa. Nǹkan kan náà la sì ń jà fún, ọ̀nà tá a gbàgbé ló yàtọ̀. Bí bàbá yìí ṣe débẹ̀, bàbá Tinubu, ẹ dákun, bá a bá ti bàbá yìí lẹ́yìn. Bàbá yìí náà ní ìpinnu lọ́kàn o. Ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ṣùgbọ́n bàbá yìí fẹ́ ṣèjọba. Bàbá yìí ti sọ pé èmi ló kàn, ẹ jẹ́ ń ṣe. Bàbá sì ti débẹ̀, Elédùà ti gbà fún wa. Láyé bàbá Awólọ́wọ̀ kò ṣeé ṣe. Láyé bàbá wa MKO Abíọ́lá kò ṣeé ṣe. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùà pé eléyìí ti débẹ̀. Ẹ já wá kọ́wọ́ ti bàbá yìí lẹ́yìn. Látara bàbá yìí là á ti yọ Yorùbá nation. Dandan nínú, dandan ní tàìgàn. Ṣùgbọ́n ẹ jẹ́ á rántí pé bí wọ́n bá fi nǹkan ṣe bàbá yìí, tí bàbá yìí ò bá lè parí tẹ́nà ẹ̀, Yorùbá nation yóò le díẹ̀
láti gbà ó tọ̀rọ̀ ni kì í sọmọ ìyá àsọkúsọ tọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. ẹ̀yin Yorùbá wuyì ìyá mi nìyí, ẹ dákun ẹjá ṣe sùúrù, ẹjá ṣe sùúrù, ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀délẹ̀ lérí láṣẹ Èdùmàrè. Yorùbá nation yìí yóò ṣeé ṣe fún wa lásìkò yìí náà ni, èyí ṣe tán dájọ́ sí, àsìkò ti tó. Àmọ́ pé à ń sọ̀rọ̀ síra ẹni ní social media, ẹ dákun màmí, ẹ dákun ẹjá fèsì ọ̀rọ̀ Yorùbá nation yìí dáadáa, ká sì fi ọ̀rọ̀ ẹnu wa ká tún fi gbé bàbá yìí, ká fi ọ̀rọ̀ ẹnu wa gbé bàbá yìí. Tá a bá ní ká wo ọ̀rọ̀ Biafra náà ń lọ, Yorùbá nation ń lọ, Nàìjíríà ó dúró, àmọ́ àtàrà bàbá yìí gangan ni Yorùbá nation ó ti wá o. Láṣẹ Èdùmàrè ń bá ní òní ṣeé ṣe, ẹ̀jẹ̀ rẹ̀ látẹ̀délẹ̀ ìlérí láṣẹ Èdùmàrè kì í ṣègbè o. Bàbá wo lásìkò election gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àsìkò election a rí pé Saheed Ire gan-an, Saheed Ire ó dákẹ́ fúngbà díẹ̀. ń bí lára àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pariwo APC igbá àwo ìkòkò bàbá àsàsùn, bàbá ní àwò dáadáa, àwọn èèyàn Saheed Ire pọ̀ ń bẹ. Saheed Ire ò sì lè against anybody, wọn ò sọ pé anybody má dìbò. A sì dìbò a sì wọlé, bó tiẹ̀ jẹ́ pé nípasẹ̀ ọ̀rọ̀ ti bàbá yìí oríṣiríṣi àwọn èèyàn ni ò fẹ́ kán débẹ̀. Yorùbá nation gan fẹ́ kí bàbá yìí débẹ̀, ṣùgbọ́n bàbá ti débẹ̀ tán. Mò ń wo programu obìnrin bí ọkùnrin láàárọ̀ yìí, èyí ò Lady K ni mò ń pè ní obìnrin bí ọkùnrin. Wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ epo petrol tó gbówó lórí. Èmi ò rò pé bàbá yìí fẹ́ fi fìyà jẹ mẹ̀kúnnù. Bàbá wo dáadáa yóò kọ́kọ́ rí bẹ́ẹ̀, àmọ́ mo mọ̀ pé yóò padà wálẹ̀ náà ni. N tá a bá fẹ́ lọ́wọ́ ìjọba yìí tàbí tí ó bá ń ṣẹlẹ̀ tínú wa ò dùn sí, lóòótọ́ alẹ́ tọ́ láti sọ síta. Àmọ́ ẹ dákun, àtàwa Yorùbá nation àti àwa tí a wà lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu, nǹkan kan mo fẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ẹnìkan, ọ̀rọ̀ gbogbo wa ni. Bàbá wo Koiki Media wọ́n gbé nǹkan kan lánàá àbí jẹta wípé nǹkan kan ṣẹlẹ̀ ní Ìwó Road sí ọ̀nà tó lọ sí Olódó nǹkan kan, pé wọ́n gbé ẹnìkan, wọn ò mọ̀ bóyá wọ́n ti rẹ́ni ọ̀hún àbí wọn ò tí ì rí. Torí èmi náà ṣí àì, a rí pé ilẹ̀ Yorùbá wọ́n ti dójú sọ ilẹ̀ Yorùbá. Àwọn ajínigbé lóríṣiríṣi, bá a bá sì wò ẹ dákun, Yorùbá náà ń bẹ́nu wọn, oríṣiríṣi ẹ̀yà ní bẹ́nu wọn. Òótọ́ àwọn Fúlàní nǹkan kan tán ti wà nínú igbó lọ́hùn-ún, àwọn ewúrẹ́, àwọn lọ́pọ̀ nínú àwọn tí ń jínigbé tí ń ṣe gbogbo ẹ̀, àmọ́ kò sẹ́yà tí ò sí ń bẹ̀. Bá a bá gba Yorùbá nation gan-an, kí ni ó fẹ́ fi dá wa lójú pé irú nǹkan báyìí náà tún ní máa ṣẹlẹ̀? Á dẹ́kun wà bàjẹ́ ni, á dẹ́kun ẹ̀ ni, gbogbo wa gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ni. Legacy bàbá àti Ọ̀kanlọ́mọ bàbá, gbogbo wa láàjọ fọwọ́sowọ́pọ̀. Torí àwọn Yorùbá sọ pé ìgbà ẹ̀kẹ́ni fọwọ́ tilétilé fi ró kẹ́kẹ́, ìgbà aláàmú ní sì ń fọwọ́ ti ẹ̀bá ògiri tó ṣe bí òwe ẹ̀yin àgbà, mo tó pòwe o. Ẹ dákun ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ni. Kò sí tí ń jẹ́ pé apá kan àwọn ti Yorùbá nation ní, kò sí tí ń jẹ́ pé apá kan ti àwọn bàbá Tinubu ní. Ẹ já wò ó, bẹ́ẹ̀ rí pé bí bàbá ṣe wọlé, ẹ rí pé ilẹ̀ Yorùbá ni bàbá kọ́kọ́ ṣe sí. Bàbá kọ́kọ́ mú ẹni tó jẹ́ olórí àwọn custom mo kì í yín o ẹ̀yin Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè, nǹkan rí ti ń wọlé sákọ̀ráyè. Ìlú ń bẹ ní àgbáwá ti kó Ìbàdàn tá à ń lọ sọ́nà Èkìtì lọ́hùn-ún, ìlú ńlá ni kí n pè é. Ibẹ̀ gangan mo lè sọ pé ó kọ bàbá ṣe Sunday Igboho ti kọ́kọ́ jáde. Ibẹ̀ lèmi ti mọ olóyè Sunday Igboho, torí mi gbé bẹ̀ ní 1997-98. Bàbá mo kì í yín o ẹ̀yin Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè. Bàbá wò ó nínú sójà, Àkọ̀ráyè ló fẹ́ẹ́ pọ̀ jù. Àwọn ológun ni mò ń sọ,
bàbá sì tún wò ó nínú àwọn jàǹkànjàǹkàn tó ti ṣoríire tó ti lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé àkọ̀ráyé ń bẹ́ẹ̀ ṣe é mọ̀ páwọn ni bàbá yìí kọ́kọ́ rántí tó kọ́kọ́ mú pé ọmọ ọmọdé kí ó yá máa bọ̀ wá dúró ń bì. Bẹ́ẹ̀ náà lẹ́nìkan nítọlọ́pàá lógùn state káàkiri ṣe é mọ̀ pé bàbá yìí ó nífẹ̀ẹ́ Yorùbá ó ní lọ́kàn. Ẹ wá gbọ́ bó ni bàbá yìí ó ṣe kúrò lórí ìjọba ẹ̀ tí ò ní sí lẹ́yìn Yorùbá nation, torí Yorùbá nation ti di orílẹ̀-èdè ní Yorùbá nation, àṣẹ lásán ló kù. Yorùbá nation ti dúró. Àwa tá à ń bẹ ní Ghana, tá à ń bẹ ní Ivory Coast, tá à ń bẹ ní Togo, tá a sì ń bẹ ní Republic of Benin, gbogbo wa gan mọ̀ pé Yorùbá nation ti dúró. Àmọ́ ṣe mọ̀ pé yóò lọ́wọ́ ìjọba nínú. Ẹ má jà tako ìjọba bàbá yìí. Gbogbo àwa agitators fún Yorùbá nation, ẹ dákun ẹ jájọ gbọ́wọ́ ti bàbá yìí lẹ́yìn gbogbo ọ̀nà tá a bá ti lè gbà ran ìjọba bàbá yìí lọ́wọ́ kí ọmọ Yorùbá náà kí a lè pàtàn rere nípa tiwa. Àtìgbà tí bàbá yìí ti wọlé, èmi ò tí ì rí nǹkan burúkú tí bàbá yìí ti ṣe sílẹ̀ Yorùbá. Bàbá sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìjà tí gbogbo ẹ̀yin aṣíwájú ní Nigerian bloggers tó ń jà àti ìjà tí gbogbo agitators ń jà, ìjà kan náà là ń jà o. Ìjà kan náà là ń jà, ìjà kan ẹja wa ṣera wa lọ́kàn. Bàbá Àkàndá Awíkonko wa sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ẹ dákun bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ fẹ́ ṣe. Mo kí yín o bàbá, mo ṣèbá yín o bàbá Awíkonko. Lójú tèmi nígbà tí mo wò ó dáadáa, tí mo wo ọ̀rọ̀ yín sàkún, mo rí pé ọ̀rọ̀ yín dàbí orúkọ yín. Awíkonko kọ́ lọ́rọ̀ gbọ́ ni, ẹ̀yin èyí bẹ̀rù ẹnì kankan. Ohun tó dáa náà nù bàbá. Ẹ má wo ariwo ọjà bàbá. Ní tẹ́ wá rà lọ́jà ní kẹ́ ẹ wò, ibi tẹ́ fèsì ohun gangan ní kẹ́ ẹ wò bàbá. Mo rí pé iṣẹ́ sì pọ̀ tẹ́ ẹ sì fẹ́ ṣe pẹ̀lú Chief Sunday Igboho. Lójú ọ̀pọ̀lọpọ̀ ó lè dàbí pé ẹ dalẹ̀ bàbá. Lójú ọ̀pọ̀lọpọ̀ ó lè dàbí pé ẹ dalẹ̀ bàbá. Àmọ́ ẹni tó bá jókòó tó wò dáadáa yóò mọ̀ tẹ́ ẹ ṣe. Mo mọ̀ pé kìí ṣàtijẹ́ ló bá yín dé New Nigerian bloggers. Ẹ̀yin náà gbọ́wọ́ ti bàbá lẹ́yìn ni pé ká ṣe báyìí kí bàbá ó débẹ̀ ká lè bèrè nǹkan tá a fẹ́. Ẹ má wá torí nǹkan tí àwọn èèyàn ń sọ pé ẹ wà ní ṣe tó yẹ kẹ́ ẹ ṣe lẹ́yìn Yorùbá nation mọ́. Àgbàlagbà agitators ní Yorùbá nation fún ni ilẹ̀ jẹ́ fún bàbá, lẹ́jẹ́ fún ilẹ̀ Yorùbá bàbá, fún Yorùbá nation. Àgbàlagbà agitator òun lẹ́jẹ́. Ẹ wà lára àwọn agitators Yorùbá nation. Bàbá Aládò Ìbàdàn, mo kí ọ lágbára Ọlọ́run. Bàbá Aládò Ìbàdàn, ò ní sì ṣe, ò ní sì sọ, ò ní sì jẹ, ò ní sì lẹ̀tẹ̀. Mo wo program ẹ láàárọ̀ ìkan nígbà tí Aládò Ìbàdàn tó yọ fóònù mọ́ ọ̀gá mi lára, Hamzat Oríyọmí. Mo ní Aládò Ìbàdàn tó bá dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat, ọ̀gá mi àgbà. Mo sì fi lọ ìpèrè akọni ká má fi dà lálẹ́ gàràgà. Lágbára Ọlọ́run bàbá Oríyọmí Hamzat, ìbàjẹ́ kankan ò ní kankan gún sọ́dọ̀ yín. Lágbára Ọlọ́run ẹ ní fojú sunkún ọmọ, ẹ sì ní fojú sunkún kankan nú àwọn ọmọọṣẹ́ tí ń tẹ̀lé yín kiri. Ìgbà tí mo wà pẹ̀lú yín bàbá, ẹ ṣe dáadáa fún mi, ẹ ṣe mẹ́wàá fún mi, ẹ sì ṣe bẹ̀bẹ̀ fún mi níwọ̀n bá bọ́gà ṣe ń ṣe fọmọọṣẹ́. Kì í sì ṣèmi nìkan o, tá bá ní ká wòye èèyàn tí ń bẹ lábẹ́ yín ó lọ sàfún ni. Bóyá lẹ́yìn gan lè dá gbogbo wọn mọ̀ tán. Àgídìgbò rédíò kò ní jóná láṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run yóò mọ̀ ju yín ṣe, ẹ ní sì sọ, ẹ ní sì jẹ, ẹ ní sì lẹ̀tẹ̀. Bàbá Oríyọmí Hamzat, mánéjà Mr. Láìdé, ọkọ olóyún,
àti àwọn tó kù mo kí gbogbo wa pátápátá. A kú bí Nàìjíríà ṣe rí, lágbára Ọlọ́run a ní ṣìṣe, wọn ò ní fi ẹ̀jẹ̀ wa, wọn ò ní fi tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ẹ dákun, ẹ jẹ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ ní ìgbà ẹ̀kẹ́ni fọwọ́ tilétilé fi ró gẹ́gẹ́. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ká lé ìwà ìbàjẹ́ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dákun, gbogbo tá a bá wá ń ṣe, ẹ má jà gbàgbé pé ká gborílẹ̀-èdè tiwa, ká ní òmìnira ara wa nílẹ̀ Yorùbá, òun gangan ni kókó, òun ní pàtàkì. Yorùbá nation is the only way. Ojú wa ó lè kára wa, kò ní jẹ́ páwọn ajínigbé kan ó gba ibi inú gbòòbí kan wọlé, wọn ó tún gbé àwọn èèyàn, wọn ó gbé sá lọ bẹ̀. Ojú wa ó kára wa láti ilẹ̀ Yorùbá báyìí. Bó bá jẹ́ security ni, àwọn bàbá wa àgbà wọ́n sì ń bẹ, àwọn nǹkan tí ń bẹ láyé ìgbà wọn tí wọ́n fi ń ṣe, ó sì wà dé sí ó sì wà. Nígbà kan ilé epo filling station, tí wọ́n bá ta okùn cross ilé epo filling station báyìí lálẹ́, wọn ò bí ẹnìkan dáa kó súnmọ́ okùn, àbí kéèyàn sọ pé òun dókun kọjá, àdákọjá mọ́ ẹ̀ ló wà nílé ayé, ló wà wọn. Ó sì ń bẹ, àmọ́ wọ́n ṣẹ́ra ró ni. Ṣùgbọ́n bọ̀rọ̀ Yorùbá nation bá dé tán, ìwà ìbàjẹ́ ó dópin nílẹ̀ Yorùbá, mo mọ̀ dájúdájú. Tó lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa, mo sì ń padà bọ̀, ṣùgbọ́n ìwọ̀nba ìṣítí ọ̀rọ̀ tí mo mú wá, ẹ dákun ẹ jẹ́ á gbọ́ dáadáa. Ẹ̀yin tẹ́ jẹ́ àgbà bloggers tẹ́ wà ní ibòmíì, ẹ̀yin ìyá wa àgbà, ìyá Ezabod, màmá wa ọmọ Ìbàdàn ni ìyá wa, mo kí yín dáadáa, ẹ kú bélétù àti pé ó rí. Màmá Lizzy Anjorin, ẹ má ní mo bá yín lóye, mo pè yín lórúkọ, ẹ mọ̀ pọ́mọ Yorùbá lẹ́yìn náà. Ẹ dákun, kí là ń fìjà á ṣe? Èmi ò tó dá sọ̀rọ̀ yín o, mo kéré o, ọmọ ọwọ́ ni mí, mo sì wà lọ́mọ àgbékọ́rùn tí ń loko, mo sì ń ṣe bá mi. Kélédùà fọ̀run kẹ́yà mi, àmọ́ mo ní bàbá. Kọ́lọ̀ ń dákun kó jẹ́ ká lè ṣe bí ọmọ dáadáa fún bàbá wa. Ọmọdé young boy sì ni bàbá tó bí mi lọ́mọ, èmi gan ọmọ gbéní sí ni mí. Àmọ́ ìyá Ezabod, tẹ́ ẹ bá wo program mi, àbáwá tá a bá wò, ẹ dákun, ẹ jẹ́ á sọ fún ìyá pé kí ìyá ó ṣe pẹ̀lẹ́. Àgbàlagbà nìyá, ìyá ò sì ní fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè. A rí pé ìyá yìí náà, àwọn náà jẹ́ ẹni tí ó máa ń nítara ọmọ làkejì ẹ̀ lọ́kàn. Lizzy Anjorin, gbogbo èèyàn ló fẹ́ràn yín ní social media lójú ayé. Ẹ̀yin náà jẹ́ ẹni tó nítara ọmọnìyàn lọ́kàn. Ẹ dákun, kí la wá ń fìjà ṣe? Ká mọ búra wa, sọ̀rọ̀ síra wa ní social media. Kò sí Ìgbò nínú yín, kò sáwúsá nínú yín. Ẹ já rò ní tẹ́ ẹ bá ṣe, tẹ́ ẹ bá fi ilẹ̀ báyìí lọ́mọ tó ń bọ̀ lẹ́yìn làwọn náà ó dé bá. Ẹ dákun, ẹ já fi sùúrù sí. Màmá wa Auto Bola Success, wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kí n má dákọ yín, mo kí yín. Àwọn náà máa ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni. Kò sọ̀rọ̀ tí màmá ò lè sọ. Bí n bá ti sọ̀rọ̀ jù, ẹ má bínú, lórí ìyá máa ń bínú, wọ́n ètè máa ń bínú gan. Ìyá máa ń bínú gan. Ìyá kí fún mi níje ló pé wá n tó fi sí social media, yá lọ yọkù kí n tó bọ́ sórí ẹ̀. Mo ní ẹ má bínú mà, yes mà, kíákíá mo tètè ṣe bẹ́ẹ̀. Màmá, ẹ̀yin náà ẹ kọ́wọ́ ti Yorùbá nation dáadáa kó lè ṣeé ṣe. A mọ̀ pé ibi tẹ́ wà ń bẹ̀rùn àti bẹ̀rùn náà lẹ́ẹ̀tì máa ṣe. Kò sí tẹ́ láti bẹ̀rùn ní Nàìjíríà tí ò tẹ̀. Ẹ bá wa kó gbogbo wọn pọ̀ lọ́tún lósì, màmá, kí gbogbo ẹ̀ ó lè jù ṣe fún wa. Yorùbá nation yìí, no going back ni o, no going back. Kò sì ní kí bàbá Gàgàbá nǹkan mọ́ ṣèjọba wọn. Ẹ̀mí bàbá tó débẹ̀ náà ni ó ṣe láṣẹ Èdùmàrè. Àmọ́ bí bàbá bá ti ń palẹ̀ mọ́, kí bàbá ra yọ fáìlì Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ kan ti yọ láti ìsìn gan ni, kìí ṣègbà náà lọ́hùn. Kán ti yọ báyìí, Yorùbá nation ni ló lè ṣe. Torí ẹ dákun, ẹ jẹ́ n sọ tọ̀rọ̀ fún yín, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ọmọ kóòtù òjíire, ẹ wò mí dáadáa, ẹ wò mí kẹ́ tún mi wò. Chief Sunday Igboho
bí ó bá padà wálé, àwọn kan ti ń sọ pé olóyè Sunday Igboho ò ní dá sọ̀rọ̀ Yorùbá nation mọ́, kò ní dá sọ̀rọ̀ kìíní kan mọ́, ọ̀rọ̀ gbá ẹ dákun ẹja tú dànù. Bí olóyè Sunday Igboho ò bá dá sí kò lè ṣeé ṣe. Òótọ́ kìí ṣe òun nìkan ni ó ṣe o, kìí ṣe òun nìkan ni ó ṣe o, àmọ́ olóyè Sunday Igboho gbọ́dọ̀ dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. Kódà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ compensate sí bàbá yìí pẹ̀lú ohun tó ṣẹlẹ̀. Ọkùnrin ni o, nìkan bá jáde sí social media tó bá sọ pé lóyè Sunday Igboho ní nǹkan kan kìíní kan kò ní nǹkan kan Yorùbá kankan, ẹ jẹ́ kójú òun ní bẹ nínú ilé tí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ amọ̀ tank àwọn FM oríṣiríṣi tí wọ́n ti kó wá bá nílé lóru. Ṣé ẹ mọ̀ bó ṣe lọ ní bí wọ́n gbé ológbò, wọ́n sọ pé òun ló dológbò. Ṣé ẹ mọ̀ pé ẹni tó mọ bàbá dáadáa ni ló fún wọn ní information. Ó mọ̀ pé ológbò olè bàbá gan lásán agbára ni. Bí bàbá bá lé ẹyẹlé tí bá ń sin ẹyẹlé bàbá gan agbára ni. Àmọ́ nígbà tí wọ́n gbólógbò ń kọ́ wọn náà wọ́n ti gbé lérò pé wọ́n ti gbé bàbá olóyè Sunday Igboho. Nígbà ó bá dénú prison lọ́hùn yóò lọ dèèyàn padà. Ṣé ẹ wá rí bàbá mú? Bàbá rí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀, kò fẹ́ pààyàn ní o, bàbá ò fẹ́ lókun lọ́rùn ní o. A sì dúpẹ́ lọ́wọ́ Elédùà pé gbogbo ìjàngbara lóríṣiríṣi tí bàbá jà, bàbá ò mọ̀ọ́mọ̀ mẹ́mìí ń lọ ni. Kìí ṣẹni tí ń pààyàn, tí ń ṣèkà, tí ń ṣèjàmbá, ẹni tí máa ń ronú àtúbọ̀tán ni Chief Sunday Igboho. A nílò Chief Sunday Igboho nílẹ̀ Yorùbá o. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ dákun gbogbo àwa tá a bá súnmọ́ wọn, ẹ jẹ́ ká bá wa sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ compensate bàbá yìí fún gbogbo ohun tí bàbá yìí ti sọnù. Lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí ìsìn, bí bàbá yìí bá lọ wà ní ilé tó ń ṣe business ẹ̀ lọ, ṣé ẹ mọ̀ pé businessman ni bàbá yìí olóyè Sunday Igboho. Ṣé ẹ mọ̀ iye tí ó ti ní lákàntì? Wọ́n kọ́kọ́ freeze àkáǹtì bàbá yìí, wọ́n bà gbogbo ohun tí ń bẹ nínú ilé jẹ́, wọ́n bà ilé jẹ́ bọ̀nà jẹ́. Bàbá wa jẹ́ni tí ò lè kùkìrì pé mo fẹ́ rọ́mọ mi. Ẹ dákun èèyàn mélòó ló lè ṣe nǹkan yìí nílẹ̀ Yorùbá? Ó sọ wọ́n. Tó gbogbo àwa pátápátá ẹ dákun ẹjá rò ẹjá tún rò, wọn ò ní fi eré wa ṣàpínlẹ̀ nílẹ̀ Yorùbá o. Bàbá President Bọ́lá Ahmed Tinubu, ẹ wá bí Chief Sunday Igboho ṣe délé tí ó sì gbé pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú aya àtọmọ tí wọ́n ó fi bàbá lọ́rùn lẹ̀ pátápátá ní Republic of Benin. Òótọ́ kò sí tí ń ṣe bàbá wà òkè, bàbá wà lálàáfíà, bàbá ń sọ̀rọ̀, bàbá ń ṣe. Àmọ́ ìjọba Benin Republic, bàbá ẹ̀yin lẹ lè ṣe, àsìkò yín lélẹ́yìí, ẹ má jọ pẹ́. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe lórí olóyè Sunday Igboho, ẹ dákun ẹ tètè sí o. Àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ń jìn yín lẹ́sẹ̀, tí wọ́n ń jìn yín lẹ́sẹ̀ báyìí tẹ́ ẹ mọ̀ àtàwọn tẹ́ ẹ mọ̀. Bàbá ikú ò ní yọ yín dànù lórí àga tẹ́ ẹ wà. Ẹ dákun, èèyàn wa kan bàbá wa ń bẹ ní òkèèrè tó jẹ́ kó yẹ kó wálé kó lè wá ran ìjọba yìí lọ́wọ́. Bàbá ò against President Bọ́lá Ahmed Tinubu o, bàbá olóyè Sunday Igboho ò against o. Bàbá President Bọ́lá Ahmed Tinubu náà sì ní bàbá ló jẹ́ fún Chief olóyè Sunday Igboho, wọn ò against ara wọn. Ṣùgbọ́n bàbá ẹ act fast bí ọ̀rọ̀ àwọn olóyìnbó, ẹ ṣe kíákíá ẹ ṣe nǹkan yìí kíákíá, ẹ lo agbára tẹ ní lásìkò yìí, ẹ fi olóyè Sunday Igboho pátápátá. Tó mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí èmi àdìtú ọ̀rọ̀ náà ni mo ṣe ń padà bọ̀. Ẹ ṣé.